Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Mínísítà tìlú Àbújá Nyesom Wike ní Ọjọ́bọ̀ ni ó béèrè ohun àmúyẹ àti agbára tí olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi ní láti fi darí orílẹ̀-èdè yìí. Wike wá sọ fún un wípé ààrẹ orí ẹ̀rọ ayélujára ni kí ó túbọ̀ máa díje fún, kì í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ni ó sọ síta nígbà tí ó lọ ṣe ìfilọ́lẹ̀ àwọn òpópónà tuntun méjì mìíràn ti ILSSR, Estabe Street àti Mark 24 Ken Udezue Street ní agbègbè Mabushi ní ìlú Àbújá. Mínísítà ti ìlú Àbújá bu ẹnu àtẹ́ lu Obi nítorí pé ó ní ìgbà gbogbo ni ó máa ń bu ẹnu àtẹ́ tí ó sì tún máa ń tàbùkù ìjọba. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé Obi kò ní ìwà àmúyẹ tí ó dára yìí tí yóò lè máa fi kọ́ ènìyàn bí wọ́n ṣe lè máa ṣe ìjọba àti pé ó ti kùnà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Anambra. Ó wá gba Obi nímọ̀ràn láti dákẹ́ ní gbogbo ìgbà ju kí ó máa tàbùkù ìjọba tí ó dára lọ. Ó wá ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé odidi ọdún 8 ni Obi lò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Anambra, síbẹ̀ kò ní ohun gidi kan tí ó lè tọ́ka sí. Ó wá ń fi ara rẹ̀ wé àwọn tí àwọn ṣẹ̀ṣẹ̀ lo ọdún 2 péré tí àwọn sì ti gbé ohun mèremère ṣe ní ibi kówó oníkálukú àwọn. Obi yìí ni ó tún kùnà láti kó ẹgbẹ́ òṣèlú rẹ̀ jọ papọ̀ sí ojú kan. Ohun kan náà ni ó tún fẹ́ darí orílẹ̀-èdè tí ó lé ní 200 mílíọ̀nù ènìyàn 200 million people. Irú ènìyàn bẹ́ẹ̀ kò lè ṣe adarí àti pé orílẹ̀-èdè yìí kò nílò irú ènìyàn bẹ́ẹ̀ rárá. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Peter Obi kàn ń jápátá ẹnu àti pé ìwà ìmọ̀tara ẹni nìkan ni ó ń bàjà tí ó sì tún múmú láyà rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Ìṣèjọba ti iléeṣẹ́ ààrẹ ti gbóríyìn fún àjọ tí ó ń rí sí ọrọ̀ ajé àti ṣíṣe owó ìlú ní kúmọkùmọ Economic and Financial Crime Commission, tí wọ́n sì ń ṣe àpèjúwe ohun tí wọ́n ṣe gẹ́gẹ́ bí àyípadà títayọ ìdàgbàsókè àjọ náà nípa wíwà níwájú fún àjọ tí wọ́n ń gbógun ti ìwà ìbàjẹ́. Hadiza Bala Usman, ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìlànà ètò, ohun adarí àti olórí ti àárín kíkó èsì adarí sílẹ̀ Policy and Coordination and head of the Central Result Delivery Coordination Unit, ni ó ṣe àtẹ̀jáde àkọsílẹ̀ ọ̀rọ̀ yìí ní orí ẹ̀rọ alátagbà X ti àjọ EFCC. Òun náà ló lọ jíṣẹ́ ọ̀rọ̀ ìgbóríyìn fún alága àjọ EFCC Ọlá Kóyèjọ nígbà tí ó kó àwọn aṣojú-ṣòdì lọ sọ́dọ̀ rẹ̀ láti lọ jábọ̀ fún gbogbo iṣẹ́ tí àjọ náà ti ṣe Performance Charter ní olú iléeṣẹ́ wọn tí ó wà ní ìlú Àbújá. Ìyáàfin Usman wá ṣàlàyé fún alága àjọ EFCC wípé ó yẹ kí wọ́n máa fi ara wọn yangàn lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àti pé àbẹ̀wò tí àwọn wá ṣe yìí ṣe àfihàn ipa ribiribi àti ìlàkàkà ìṣèjọba ààrẹ láti túbọ̀ ró wọn lágbára kí wọ́n bá lè máa tẹ̀síwájú sí nípa gbígbógun ti ìwà ìbàjẹ́ káàkiri gbogbo iléeṣẹ́ ìjọba. Ó tún wá ṣàlàyé síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé iléeṣẹ́ àwọn Central Result Delivery Coordination Unit ń jẹ́ kí EFCC Performance Charter máa di gbígbòòrò sí pẹ̀lú àtìlẹ́yìn àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ń fún àwọn ní ohun èlò ìmọ̀ lílo ohun èlò ẹ̀rọ láti ilẹ̀ òkèèrè Commonwealth àti Development Office, tí àwọn sì tún ń bá wọn ṣe àṣepọ̀ fún ṣíṣe ètò ìṣèjọba tí ó dára àti àṣepọ̀ lílo ojú ọjọ́. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ nípa ṣíṣe àlàyé fínífíní lórí gbogbo iṣẹ́ tí iléeṣẹ́ àwọn ti ṣe láti mú ìtẹ̀síwájú àti ìdàgbàsókè bá àjọ EFCC. Nínú ọ̀rọ̀ èsì tí alága àjọ EFCC Ọlá Olúkóyèdé sọ ni ó ti gbóríyìn tí ó sì tún dúpẹ́ lọ́wọ́ ìṣèjọba ààrẹ fún àtìlẹ́yìn àti ọ̀rọ̀ ìwúrí wọn. Ó tún wá gbóríyìn fún iṣẹ́ takuntakun àti ipa ribiribi tí Usman kó. Ó wá sọ pé àìlè darí nǹkan dáradára ní ìpèníjà tí àjọ àwọn ti ń kojú sẹ́yìn tẹ́lẹ̀ rí, èyí tí àwọn sì tún ń wá ojútùú sí nínú ìṣèjọba àwọn báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ti ìjọba àpapọ̀ ti dẹ́kun ìròyìn àhesọ tí ó ń jà nílẹ̀ káàkiri wípé àwọn akẹ́kọ̀ọ́ kò nílò ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga JAMB láti fi wọlé sílé ẹ̀kọ́ gíga kankan lórílẹ̀-èdè yìí mọ́, èyí tí ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn àti ìpéjọpọ̀ orí afẹ́fẹ́ platform gbé káàkiri ilẹ̀. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá ṣe àtẹ̀jáde rẹ̀ ní Ọjọ́bọ̀ ni ó ti ṣàpèjúwe ìròyìn yìí gẹ́gẹ́ bí irọ́ báláú tí ó jìnnà sí òtítọ́
àti èyí tí ó ń ṣe ènìyàn lọ́kàn. Nínú àtẹ̀jáde àkọsílẹ̀ tí ìyáàfin Boríowó Fọláṣadé, tí ó jẹ́ Director of Press and Public Relations ní iléeṣẹ́ náà buwọ́lù, ni ó ti tún fìdí rẹ̀ múlẹ̀ wípé kò sí ìgbà kankan tí ọ̀rọ̀ náà di sísọ ní iléeṣẹ́ àwọn rárá. Ó tún wá jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn àjọ JAMB àti àwọn àjọ mìíràn tí ó ṣe pàtàkì sì tún tẹ̀síwájú láti máa ṣojúṣe wọn lọ, nítorí pé àjọ JAMB àti àwọn àjọ mìíràn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ nìkan ṣoṣo ní ètò ẹ̀kọ́ gbójúlé, tí àwọn sì tún ní ìgbàgbọ́ wípé àwọn nìkan ló lè jẹ́ kí inú ètò ẹ̀kọ́ láti wọlé sí ilé ẹ̀kọ́ gíga máa túbọ̀ jó sókè sí i, tí ó sì tún fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó yanrantí tí wọ́n sì tún ti ṣetán láti kọ́ṣẹ́mọṣẹ́ lórí iṣẹ́ tí wọ́n yàn láàyò ní àǹfààní láti wọlé sí ilé ẹ̀kọ́ gíga tí wọ́n fẹ́ lọ. Ìròyìn yìí ló jẹ́ kí wọ́n wá kìlọ̀ fún gbogbo ènìyàn láti máa yẹra fún àwọn ìròyìn tí kò ní ìtumọ̀ rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Guardian. Alága tuntun fún àjọ tí ó ń rí sí ètò ìdìbò ti orílẹ̀-èdè yìí, Independent National Electoral Commission (INEC), Ọ̀jọ̀gbọ́n Joash Amupitan SAN, ti bẹ̀rẹ̀ ìṣèjọba sáà tirẹ̀ lánàá òde yìí, pẹ̀lú ṣíṣe ìlérí tí ó sì tún fi ọkàn àwọn ènìyàn balẹ̀ wípé lábẹ́ ìṣàkóso òun, ètò ìdìbò yóò wáyé lọ́nà tó dára, èyí tí àwọn ẹni tí ó bá fìdí rẹmi yóò tún ní ẹ̀mí ìgboyà láti kí àwọn tí ó bá jáwé olúborí kú oríire. Ó wá kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wípé àṣeyọrí yìí lè wáyé pẹ̀lú àtìlẹ́yìn àwọn àjọ àti àwọn iléeṣẹ́ bíi National Identity Management Commission (NIMC), Nigerian Communications Commission (NCC) àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti pé ọ̀rọ̀ yìí wáyé nígbà tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ń fi ìdí ìyànsípò rẹ̀, èyí tí Ààrẹ Bọ́lá Tinubu yàn sí gẹ́gẹ́ bí alága àjọ INEC múlẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ tí Amupitan sọ kò ṣẹ̀yìn àyẹ̀wò àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò ohun ìbéèrè tí àwọn aṣòfin ṣe fún un, èyí tí ó sì ń dá wọn lóhùn. Ní àfikún àyẹ̀wò tí wọ́n ṣe fún un, ní ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀, Godswill Akpabio, ti kọ́kọ́ sọ̀rọ̀ lórí Amupitan wípé àwọn iléeṣẹ́ Department of State Services (DSS), National Security Adviser (NSA) àti Inspector General of Police (IGP) ti ṣe àyẹ̀wò ara fún un nípa títẹ̀ ẹ̀ka fingerprinting àti vetting. Lẹ́yìn ìgbà tí àwọn aṣòfin béèrè ìbéèrè lóríṣiríṣi lọ́wọ́ rẹ̀ tán, ni òun náà wá sọ̀rọ̀ nípa ìwà ara rẹ̀ àti iṣẹ́ rẹ̀, wípé òun kò sí nínú ẹgbẹ́ òṣèlú kankan, òun kò sì tún sí nínú àwọn ẹgbẹ́ Presidential Election Petition Tribunal, àti tí òun kò farahàn rí nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn tàbí ilé ẹjọ́ tí ó ga jùlọ Court of Appeal or Supreme Court Tribunal sí ẹ̀sùn ìdìbò. Ṣùgbọ́n òun jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kogi àti igbákejì ọ̀gá àgbà pátápátá Deputy Vice Chancellor ilé ẹ̀kọ́ gíga ti ìlú Jos (Unijos) ní ìpínlẹ̀ Plateau. Ní àfikún ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ àfojúsùn ìṣèjọba sáà tirẹ̀ àti láti ṣe ohun gbogbo tí ó jẹ́ ẹ̀dùn ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ, nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.